afi ọpẹ́ fún Ọlọ́run wa alaikum kat fan nabi Muhammad sallallahu alaihi wasallam ní eni àwa pẹ̀lú àwọn sheikh wa àwọn afa wa àwọn fadilatul walid sheikh Dr. Sirajudeen Bilal Al Asra ní òní a fẹ́ jókòó pẹ̀lú wọn láti béèrè àwọn ìbéèrè ilé tó jẹ́ pé púpọ̀ nínú gbà tí Ramadan bá ti ń súnmọ́ bọ̀ wáyìí àwọn èèyàn máa ń béèrè nípa rẹ̀ ní gbogbo gbà. Eléyìí ni a ti ṣe àkójọ díẹ̀ nínú ẹ̀ tí a sì bẹ́lọ́n kọ́lọ́n jẹ́ kí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní. Kí àwọn afáwà káàbọ̀ sí orí Al-Khalil Studios eléyìí tí àwa ọmọ wọn tí à ń ṣe ìtukọ̀ rẹ̀ kọ́lọ́n kó jẹ́ kí a rí ẹ̀mí wọn lò pẹ́ lórí dáadáa. A fẹ́ kí àwọn afáwà kan bá wa sálámà sí àwọn tí wọ́n wà ní ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nítorí àsìkò tí a ní a bọ̀ sínú al-fatwa with al-sheikh al-walid al-sheikh Dr. Sirajudeen Al Asra. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ó wà ní ọ̀dọ̀ wa ní bíbáyìí wọ́n ní ta ni a máa consider ní authority nígbàtí a bá fẹ́ bẹ̀rẹ̀ Ramadan àbí tá bá ti fẹ́ parí Ramadan. Ṣé Saudi ni tí wọ́n bá ti róṣù àbí sultan àbí àwọn àfáà wa tí ó wà ní locality wa? Bismillah wa salatu wa salamu ala rasulillah wa alihi wa sahbihi wa wala. Kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa. A dúpẹ́ fún Ramadan tí Ọlọ́run tó ní kí ó tún bá wa. Àwọn ìbéèrè tí wọ́n ń kọjú ẹ̀ sí mi lọ́kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bí ọmọ kéwú. Èmi náà tí ń bá máa sọ yí pé mi máa o. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ta ni a lè pè ní authority fún rírí oṣù Ramadan. Ní àkọ́kọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fi májẹ̀mú kí ni a fẹ́ fi gba Ramadan ó jẹ́ ká mọ̀ yìí pé tá bá ti rí ilẹ̀ tẹ́sù ni. Ọlọ́ọ̀bá alikẹ́ ọlásọ́nù al-Qur'an oní faman shahida minkumu shahra falyasum. Ẹni tó bá rí oṣù ó rí ilẹ̀ tẹ́sù oníkó gbààwẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì jẹ́ ká mọ̀ yìí pé bá bá ti rí oṣù àwẹ̀ ti bẹ̀rẹ̀. Bàtà ṣe ń ti rí oṣù ó jẹ́ á mọ̀ yìí pé inú kí Ṣàbáàn ó di 29 àbí kó pé 30. Tí Ṣàbáàn bá pé 29 tá bá ti rí oṣù ó fẹ́ yìí pé ọjọ́ kejì rẹ̀ àti bọ́ sí ọjọ́ àkọ́kọ́ Ramadan yẹn àwẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. A bẹ̀rẹ̀ àwẹ̀. Tá bá ti wá rí oṣù kìí ṣe gbogbo èèyàn kìí ṣe pé fáwọ́dọ́ wọn kálukú náà máa sọ pé àti róṣù ẹ máa gbààwẹ̀ bó ti wọ́pọ̀ lọ́dọ̀ wa. Ìyẹn ni mo kọ́kọ́ fi ṣe àtàwùtíà àtẹ̀gùn lọ síbi ìdáhùn tí ẹ bí mi léèrè. Ó ti di fáwọ́dọ́ ni pé ó ti di àti ní wàhálà wọn kálukú máa sọ wọ́n ti róṣù ẹkú múra àwẹ̀ Ramadan lọ́la wọ́n ti ṣe gbogbo àwọn yẹn wọn ò fẹ́ ká ṣe. Ìfìtìhátì àlálẹ̀ ìmáàmù ni wọ́n ń pè bí ìgbà tá à ń gba iṣẹ́ ìmáàmù ṣe àbá fẹ́ dalé ẹ̀rù. Ẹni tó lẹ́tọ̀ọ́ láti sọ yí pé ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ní àkọ́kọ́ nú ẹ̀sìn Islam àwọn ẹni tó bá róṣù yóò kọ́kọ́ gbé oṣù tó rí yóò gbé lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ amir ẹni tó jẹ́ aláṣẹ. Ẹni tó jẹ́ aláṣẹ iná ni yóò wá sọ fún àwọn adájọ́ wípé báyìí adájọ́ kóòtù ni wọ́n wá sọ pé kó kéde kóòtù ṣẹ̀ríà. Ìyẹn ni àwọn tí wọ́n fi sí bí báyìí ní bóun ló ti yẹ kárí. Ipò ìmára tí í ṣe olórí ká sọ pé sultan ọ̀tọ̀. Ipò àwọn adájọ́ tí wọ́n fi ibi iṣẹ́ ìgbàwo ní á kéde oṣù sóṣù tí ṣe kéde ọ̀tọ̀. Tá bá ti rí sultan náà wà lè jẹ́ pé òun náà ni ó ń ṣe méjèèjì pọ̀ kò ṣe é wọ̀ ń bẹ́ẹ̀ kò kéde ẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀ àwọn adájọ́ ni wọ́n kéde àwọn tí wọ́n bá fi sídìí ọ̀rọ̀ pé wọ́n ti kéde o tá à ń pè ní mahkama al-mahkama shar'iyya ni ẹni tó jẹ́ aláṣẹ ó fi ọ̀rọ̀ ìkéde oṣù Ramadan ti sí lọ́dọ̀. Tí wọ́n bá sì gba wọlé ohun tí wọ́n gbà àwẹ̀ Ramadan tí wọ́n bá ti kó ṣàhádà rẹ̀ wọ́n sì rọ́dù ṣàhádà rẹ̀ wọ́n dá padà sí pé àgbà. Ọ̀rọ̀ ẹnikẹ́ni tó lóun rí oṣù Ramadan kó gbà torí ó ti di pé òun rí ń tòun Ramadan ti wọlé lọ́dọ̀ tiẹ̀. But tí wọn bá tí ìkéde rẹ̀ fáwa Ramadan ti wọlé lọ́dọ̀ tiẹ̀ nìyẹn. Tí wọ́n bá ti á kéde rẹ̀ Ramadan ti wọlé.
but ǹjẹ́ ní tá bá ti wá sọ yí pé Saudi rí ilẹ̀ tẹ́ṣù Nàìjíríà ò tí ì rí tàbí Nàìjíríà rí ilẹ̀ tẹ́ṣù Saudi lóhun ò rí ìyẹn masala khilafiyya ni tí àwọn àfáà yapa ẹnu sí nípa hadithu Quraib èyí tí òǹkàlùkù máa ń gbé kiri láàrin Ibn Abbas àti Quraib tí wọ́n jọ ń sọ láàrin ara wọn gẹ́gẹ́ bí hadithu Muawiya nígbà tí wọ́n rán Quraib ní Sham là ń pè ní ikhtilafu al-matali' ó fà yìí pé ibi tó sùn ti yọ ọ yàtọ̀ síra wọn nítorí náà masala khilafiyya ni bọ̀ tí wọ́n bá lè wo lèmi dìmú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ń bí mi léèrè èyí tí mo dìmú ní ibi tá a bá wà kó ń kálukú ṣe kẹ́ni kó gbààwẹ̀ pẹ̀lú àṣẹ tí àmírù rẹ̀ tàbáwọn tí àmírù bá paláṣẹ torí àmírù ni wọ́n sọ fáwọn kùdọ́ọ̀tù pé wọ́n kéde àyàfi tá a bá ní fíkọ̀ kọ́ ìdí nìyẹn síbi tí àṣẹ ti ń wá tá a trust ó dìde fáwọ́dọ́ kí n ṣàpèjúwe kí n lè lámálẹ̀ lẹ́yìn àtijọ́ fáwọ́dọ́ ni pé àmọ́ bí táṣẹ tí wọ́n ń gbà náà wọ́n ti determine ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ àti ìgbà tí wọ́n parí ẹ̀ rárá èyí ṣe bẹ́ẹ̀ ní Islam ilé tí súnmú lè rú yàtì yìí àṣẹ ni nígbà tí ẹ bá rí ilé tí sú ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ wà áfùtúrò lè rú yàtì yìí nígbà tí ẹ bá rí ilé tí sú ti Shawwal náà ní kẹ́ ẹ sì lọ Eid kẹ́ ẹ ṣínú ó fẹ́ yìí pé wọ́n ti àti ní kọ́ídà tó ti wà lẹ̀ fún wa téèyàn bá ti á lọ sọ wípé rárá Haúsá sọ wípé lápèjúwe àwọn ọmọ ìyá wa lókè ọ̀yọ́ sọ wípé ìgbà táwọn bẹ̀rẹ̀ àwẹ̀ rèé wọ́n sì wà ní ayé àtijọ́ báyẹ̀ sí ni kódà ọkọ̀ ọ̀sẹ̀ kan tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ pé ìjọta bẹ̀rẹ̀ àwẹ̀ ni àwa nílẹ̀ ọ̀dọ́ wa náà nílẹ̀ Yorùbá àwa náà máa ṣe meeting ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ a máa wo kàlẹ́ndà wọ́n fi kàlẹ́ndà bẹ̀rẹ̀ àwẹ̀ rárá ojú sánmà ilé tẹ́sù rírí ni a fi bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá ti rí fàyẹ̀ ń gún máa lékún Ànábì sallallahu alaihi wasallam sọ pé tí èṣù yóò tó bá bo sánmà lójú fa akmilu iddata Sha'bana 30 yawman ẹ̀ka Sha'ban kò pé 30 days tí Sha'ban bá ti pé ẹ̀bẹ̀ Ramadan tó lọ́n bá kàdà yí pé mistake bẹ́ẹ̀ ń pa èṣù yóò tó bo ojú ọjọ́ lójú tá a fi rí pé Ramadan á gbàwẹ̀ kan yẹ padà kò sí ìyọnu ń bẹ̀ rárá kò sí fọ́wọ́dọ́ tó yẹ kó ń kálukú ọmọ sọ wípé kíní àmì wà tí ó ń pé ń jọ táwọn bá tó rí àbá ti gbàwẹ̀ 4-5 làwọn tó bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n gbogbo àwọn yẹn Islam ò farama kì í ṣe inú òfin Islam ló wà. Naam ìbéèrè lè tí ó tẹ̀lé wọ́n ní ìmáàmù mọ́ṣáláṣí àwọn sọ wípé tí ó bá di Ramadan kọ́la bẹ́ẹ̀ àti wà ní Sha'ban 29 tá a fẹ́ àmọ́ bóyá róṣù àbáni róṣù wọ́n ní máàmù àwọn sọ pé káwọn gba àwẹ̀ 30 yẹn tí wọ́n bá róṣù àjẹ́ wípé wọ́n ṣe déédéé nù tí àwọn bá ti wá róṣù àjẹ́ wípé wọ́n sá sọ pé káwọn gba àwẹ̀ yọ́mù shak. Lákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ yọ́mù shak ìyapẹnu àwọn àbá bẹ lórí ẹ̀ ẹ rí i pé àdìsí wà tó gbajúmọ̀ tó jẹ́ pé a máa ń sọ yìí pé man soma yawma shak faqad asa Abal Qasim ẹ tó bá ti gbààwẹ̀ yawma shak ó ti ṣẹ̀ Ànábì sì ṣe Abu Qasim sallallahu alaihi wa sallam yawma shak bóyá bí ìmáàmù wọn ti gbé kalẹ̀ ní ò gbé kalẹ̀ dáadáa yawma shak àwẹ̀ ọjọ́ méjì ni yawma shak ní bìdáyà Ramadan tí ṣe 30 Sha'ban àti Sha'ban wá pé 30 bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tí àwẹ̀ bá tí Sha'ban ló fi pé 30 ọjọ́ yẹn yawmu shak ni yawmu shak tún máa ń wá níparí Ramadan tí ṣe 30 Ramadan tí a tó máa ṣe ṣákù yìí pé ṣé wọ́n ti róṣù àbí wọn róṣù pé ká ṣínà ọjọ́ méjì yẹn ni yawmu shak ẹni tó dáa jù tí ó bá jẹ́ pé ọmọ èèyàn kò gbọ́ wípé wọ́n rí oṣù tó yẹ pé ibi tí a ti máa ń kéde rẹ̀ ni kó má gbààwẹ̀ àdéhìsì yẹn wọlé sí la kó má gbààwẹ̀ lápèjúwe Saudi Arabia wọ́n ó kéde tí gbogbo ń kálukú gbọ́ kó tó di pé báyọ̀ ó di ẹ̀ka bíi 10 alẹ́
kò ń dìlé bí tọ̀dọ̀ wá ń bí ń kálukú ti mọ̀ pé kò sáwẹ̀ lọ́la kẹ́lẹ̀ wọn á sọ wípé àìmọ́ wọn tó lè rí oṣù lẹ́yìn ọ̀rẹ́ yìí rárá wọ́n ti kéde ẹ̀ wọ́n ti declare rẹ̀ tàbóhùn gangan wà ń bì kan tí ò tí gbọ́ yìí pé wọ́n róṣù tàbí tí kábàrù tí wọn ò tí ìjẹ́kọ́ mọ̀ yìí pé wọ́n rí oṣù tó wá sọ pé bẹ́ẹ̀ sàlàsínà ni bàbí kọ́ mọ́ gbààwẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tó jẹ́ yìí pé wọn ò ní tí ìkéde páwọn róṣù bí ọ̀dọ̀ wa Nàìjíríà kí lè máa làmálẹ̀ dáadáa ẹlòmíì títí òru ó lè mọ́gbọ̀n tí wọ́n sọ páwọn róṣù ó lè jẹ́ pé kábàrù kò ní dọ́dọ̀ rẹ̀ bóyá nugbó kan lọ́wọ́ tí ó ti sùn tiẹ̀ ní tó dáa jù fún yẹn ni kó gbààwẹ̀ tó bá ti di láàárọ̀ yóò àṣẹ máa fi etí yóò sì láti ní àpò òun ti bẹ̀rẹ̀ Ramadan òun bọ̀ tí nígbà tó bá ti di láàárọ̀ ọjọ́ kejì kó tó di pé bíi 9-10 yóò ti gbọ́ yí pé ṣé wọ́n kéde lánàá àbí wọn ò kéde tí wọ́n bá kéde lánàá ó ń bá àwẹ̀ lọ tó bá gbọ́ pé wọn ò kéde lánàá kó máa jẹun ẹ lọ ìyẹn ni mo rò pé imam fẹ́ sọ tó bá sọ báyẹn ọ̀wọ́lé lọ́dọ̀ ẹni tí ìró pé a rí ilé tíṣù àbí òrí tí ọmọ sí wọn ò rí àbí òrí tàbí pé ìjẹ́ ní akéde òní tẹlifíṣàn òní rédíò tó fi gbọ́ nǹkan jẹun rẹ̀ lẹ̀ pẹ̀lú àníyàn yìí pé tí wọ́n bá ti láwọn àrí lọ́la o mọ̀ ń bá àwẹ̀ mi lọ o tí wọ́n bá yìí sí rí níjà àwẹ̀ mi torí kò sí wàláwù lórí tiẹ̀ wọn ò lágbára láti sọ yìí pé wọ́n rí oṣù àbí wọn ò róṣù kò sì sí nǹkan tí ó sọ yìí pé wọ́n ní wọ́n rí náà. torí àsìkò wa yóò wù àkọ́jẹ́ pé àwọn ìbéèrè tó kù bá láàrin ìṣẹ́jú kan sí kejì torí wọ́n ní oúnjẹ tí ẹni tí èèyàn ti fẹ́ sílé tàbí ẹni táwọn èèyàn gbajúmọ̀ pẹ̀lú girlfriend pé tó bá ṣe fún èèyàn tí èèyàn fi ṣínú wọ́n ní ṣé kò bá àwọn èèyàn jẹ́ àbí ṣé kò bá àwọn èèyàn. lákọ̀ọ́kọ́ ìtìláàkù ká sọ pé girlfriend ni tó bá ti pè kan girlfriend ẹni tí èèyàn bá ṣèṣekúṣe tí ò tí ì fẹ́ tí ń wòye pé sáwọn fẹ́ra wọn àbáwọn fẹ́ra wọn ni haramu gangan ni tẹ́lẹ̀ láàrin ara wọn eléwòsàn ní ìdíkásẹ̀ máa bèrè girlfriend yẹn sóúnjẹ fún wáì tó fi sóúnjẹ fún haramu nìyẹn bọ́tí ẹ tó ti ṣe ákídìlè lórí ó ti lọ tọrẹ lọ́dọ̀ àwọn òbí ẹ wọ́n ti fún ọ bọ́tí ó lè má ti délé rẹ nígbà tó ti lẹ́tọ̀ọ́ láti ṣe oúnjẹ fún ọ kí rọmọdánù tó dé ó ti lẹ́tọ̀ọ́ láti máa ṣe oúnjẹ fún ọ náà nù rọmọdánù ìbáǹsì láti ilé bàbá rẹ̀ ló sì máa gbẹránṣẹ́ náà. wọ́n ní nínú rọmọdán torí pé àsìkò máa jágùn àwọn sì ń wo pé kí láwọn fàsìkò sí àwọn òwe káwọn kúkú máa wo fíìmù àwọn oríṣiríṣi tí rọmọdán náà fi parí so fíìmù náà máa wo wọ́n ní sí àwọn ọ̀lẹ́sẹ̀ púpọ̀. ó lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ sí pọ̀ ó sì rẹ̀ ní nǹkan torí tí rọmọdánù wà fún láti ṣe láti rè wá fún kí ni a máa ṣe fún rọmọdánù ó fẹ́ rí wà nú ọkàn ó fẹ́ rí wà nú ẹ̀mí ó fẹ́ rí wà bá ti súnmọ́ náà ọba wa sí bá ti gbalada sí bá ti wà àlìjánnà ló fi ní àsùyàmù júnà sallallahu alaihi wasallam Imam Bukhari dọ́gba wa ó ní rọmọdánù júnà ni wìkọ́yà ló jẹ́ fún wa ìgbà tó wá jẹ́ pé ibi tó ti yẹ kó gbalada kó máa fi bẹ lọ́wọ́ ọba rẹ̀ tó kù ní gbèsè ayé ẹ̀ kó lo chance yẹ fún bẹ̀rẹ̀ lọ́wọ́ kó lo fásitì yẹ kó fi bẹ lọ́wọ́ ọba arísìkì kí ló fi ní fàyàbalẹ̀ kí ló fi tò kí gbogbo rádàdá tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ọmọ ṣẹlẹ̀ má kó ka Quran kó ṣàdúà kó ọmọ yẹn náà fílà nawafil ẹ sọ pé chance yẹ ọ wá ń fi wo fíìmù ọ̀ ń gbẹ̀sẹ̀ nígbà tó wá fẹ́ gbẹ̀sẹ̀ yẹ ó tún wá jẹ́ pé ní Ramadan tún ní ó tún Ramadan tí ẹ̀ṣẹ̀ bẹ fi lágbára ni pé ó ní oṣù gangan ní hurma tiẹ̀ ó ní àpọ́nlé tí wọ́n fún un lọ́tọ̀ yàtọ̀ sáwọn oṣù míì shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an ní oṣù wọn oní wọn sọ Qur'an kalẹ̀ oní wọn rán nàbí sọ̀sá oní wọn gbé dìde oní wọn ṣe báṣù fún nígbà tó wà ní kòtò ẹ̀rá oní náà ni wọ́n sọ Qur'an kalẹ̀ fún oní náà i'tikaf bẹ́ẹ̀ Taraweeh bẹ́ẹ̀ tó yẹ pé kò lè kójọ lóṣù míì sọ́dákà tá a bá ṣe ń bẹ́ẹ̀ àdìpìlẹ̀ gbogbo ládàá tá a bá ṣe ní Ramadan bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ti bẹ́ẹ̀
nítorí náà rọ̀ wá ká fi Ramadan ká fi súnmọ́ Ọlọ́run ọba wọ́n fẹ́ kí Ramadan ò rí wá tó fi jẹ́ pé lẹ́yìn Ramadan inshallah a máa bá níta bá lẹ́nu Ramadan lọ lẹ́yìn Ramadan náà. wọ́n ní tí Ramadan bá ń bọ̀ wọ́n ní kéèyàn máa tọrọ àforíjì lọ́dọ̀ gbogbo àwọn pé èèyàn bá ṣẹ̀ wọ́n ní báwo ni ó ṣe jẹ́ òdodo sí. gbogbo ìgbà ló yẹ ká máa tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀ tí a bá rí i pé a ṣẹ̀ torí àmàgbà tá a kú láyé túbá ara túbá náà ni tí òfin ní jẹ́ pé o kú láyé àwọn kankan ní ọ́nú tí òfin jẹ́ pé tó bá wọnú Ramadan tó wà á kájú wọ́n tó kápá ma torí pé wọ́n ní fẹ́ kó gbé ẹ̀ṣẹ̀ wọnú ẹ̀ láti pàdé ẹ̀ torí oṣù àlùbáríkà oṣù kẹni náà. ìbéèrè tó ní ṣe pẹ̀lú Taraweeh ìran asámú wọ́n ní àwọn Yorùbá máa sọ pé àbáwọn bàbá wa wọ́n ní agbàwẹ̀ má kà sámú wípé ọ̀tàn ara rẹ̀ jẹ àbí kọ̀láwẹ̀ wọ́n ní kí ni ẹ̀rí sọ sí. Islam ò sọ bẹ́ẹ̀ fún wa àwọn bàbá wa kọ́lọ́ san lẹ́sàn-án rí àwọn ńgbà tí Islam dé láyé àtijọ́ táwọn èèyàn máa sọ pé irú òun lógún yìí tó ṣe kéne yìí báyà náà wọ́n fi wá hun irú ọ̀rọ̀ báyẹn bọ́jẹ́ pé ọ̀rọ̀ yẹn kò wọlé ní Islam torí béèyàn bá ká sámú ó ní àwẹ̀ rẹ̀ o àwẹ̀ rẹ̀ sì pé ásámù èsì ọ̀ràn yẹn o nínú súnà tá a fẹ́ kí a fi ká tó fi wójú rí Ọlọ́run ọba nínú oṣù Ramadan ni béèyàn bá kí ásámù láti ìpìlẹ̀ Ramadan tó fi parí àwẹ̀ rẹ̀ wọlé tó sì ń kírun wákàtí márùn-ún ẹ̀ dáadáa ìrun ẹ̀ dá òṣìṣẹ́ náà ọba o yóò sì gbà ládàá gbogbo tó gbà tó ṣe yóò gbà pé but láti fi wójú rí Ọlọ́run sí wípé ẹ̀jẹ̀ tó ṣàṣìkò ìkírun ẹ̀jẹ̀ tó ṣàṣìkò tó bẹ́ lọ́hùn náà ni Taraweeh wà fún náà. wọ́n ní rákà mélòó ni ìrun asámú torí pé ní mọ́sálásí ibòmíì wọ́n lè kí 20 níbòmíì wọ́n kí 10. al-amru fi sa'a al-amru fi sa'a ìtumọ̀ ẹ̀ ni pé òun kálukú ló free láti kí n tó bá wù tó bá kí o kí 7 o kí 9 o kí 11 pẹ̀lú wítìrì ẹ̀ o kí 13 àwọn yẹn gbogbo ẹ̀ lọ wàràdà lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibi tó bọ́ pé 7 9 11 13 ọwàràdà tó wà sahiha hadithu tó wà sahiha ló mú wa Ànábì máa ń ṣe ọmọ ń ṣe but bó ní ṣe máa ń kí bí ó ti wá kí òun náà ni pé Aisha radiyallahu anha ọgbà àdìsí wáyé pé fala tas'al an tulihinna má ṣe béèrè nípa bó ní tí máa ń husna yìí náà wà tó lè yìí náà bó ní àwọn rọ̀káàtù yẹn tí máa ń gùn tó àti bí ó ti dáa bí ó ti kí tí ó ní ti tó sọ pé àwa ní ìsìn wá pé lápè Allahu Akbar ni wá pé yẹ tá a fi parí ẹ nítorí náà bá nàbí ti ń kí sallallahu alaihi wasallam tẹ̀yí pé bẹ́ẹ̀ láti kí ní rò pé a lè kí kọjá 13 yẹn náà ṣùgbọ́n ńgbà tá a wá rí àwọn tí wọ́n ń kí 20 kódà àwọn kí lọ́dọ̀ àwọn tàbíìn àwọn míì kíde 48 torí pé kẹ́ni wọ́n sì rẹ́rìí mú wa eléwọ̀n ṣe nǹkan tó lè máa fàjà láàrin ara wa ẹ̀rí wọn òun náà ní pé Ànábì ọmọ sọ̀sá ó sọ àdíìsì kan tí gbogbo ẹ̀ kó sínú ó ní sọ̀látù láìlì masina òru àwọn àrùn tá a máa ń kí ẹ ní after ìṣá ìwà masina ẹ máa kí méjì nítorí náà bẹ́ẹ̀ bá lóun lágbára láti kí 20 ó fẹ́ wà záà rẹ̀ kò sí ní táàfù sọ pé a ti haramu ni rárá àti agbágbọ̀ yẹ́ ṣe jù wá lọ wọ́n ṣe bẹ́ẹ̀ bọ́ba pín Kùránì ẹ̀ ó ní mo fẹ́ kírun ńgbà tí n lè kà á kí n lè pẹ́ dáadáa bó ti yẹ kí n pẹ́ mo á fẹ́ pín méjì tí màá fi bá débì kan kò ṣe é wọ̀ mbẹ́ mo fẹ́ kí 20 or kí 23 pẹ̀lú àwọn wútì rẹ̀ kò ṣe é wọ̀ mbẹ́ náà. wọ́n ní wọ́n kí asámú lọ́wọ́ ẹnìkan àwa kan wá wọlé àbẹ́nìkan wọlé ó fẹ́ kí ìṣá kò tí kí ìṣá ti tẹ̀ àwọn jàmáà tí wọ́n wọlé hùn ṣé kí wọ́n bẹ̀rẹ̀ ìṣá tí wọ́n ní àbí kí wọ́n join asámú tí wọ́n kí lọ́wọ́. kí wọ́n join ló dáa jù wọ́n join mas'ala khilafiyya ni ǹjẹ́ ní salatul muftarid khalifa al-mutanaffil ṣe tí bá ń kírun ọ̀ranyàn wọ́n tó bá kírun ọ̀ranyàn ṣe so lè kírun lẹ́yìn ẹ̀ tí yan ṣé ẹ̀ tí ó ń kí náfílà lè ó lè kírun fún ọ masala khilafiyya ni bọ̀tí àrọ́jẹ́ pé ó lè kírun ó lè ṣe imam náà. so òfin ẹ̀pẹ́ tó bá wọlé
bẹ́ẹ̀ ni kí wọ́n join àwọn tí wọ́n ń ká sámú ló dáa jù bó tó ń confam ló dáa jù kí wọ́n lọ wà ní záwíà kan láti lọ tún create ìṣáì míì kí ló dé torí pé àkọ́kọ́ tó bá ti join wọn tó bá ti sálámà ẹ̀yin ó dìde láti kí n tó kù tẹ́ fi pé ìṣáì yìí ó wà àìsàrò fún yín. Ẹlẹ́ẹ̀kejì nígbà tá a ti lè sọ yí pé bí ò sí ásámú gan a lè kí yàtọ̀ sí tásámú mímbàbí àwùlá kákìlẹ́yìn tí ń kí ásámú. Ẹlẹ́ẹ̀kẹta ni pé irun rẹ̀ yóò wà tàǹdìmù ọ̀bàrùn tàbí yóò léètò dáadáa òní jẹ́ pé àwọn kan tó lọ da masáṣí ní apá àbìkan. Náà hádà wà rọ́jẹ́ indi wallahu alam. Tọ́ wọ́n ní ẹni tí ó jẹ́ pé kò bá ọ̀pá kan nínú ìrun ásámú tí yóò san padà àbí yóò bá wọn sálámù pẹ̀lú wọn. Ọ̀rọ̀ yóò san padà. Yóò san padà torí méjì sọ̀látù layl masna. Wọ́n ní ok àwọn lè ní ṣe pẹ̀lú ìlera nínú Ramadan. Wọ́n ní obìnrin tó lóyún sínú àbí obìnrin tí ó ń fọmọ lọ́yàn lọ́wọ́ pé wọ́n ní kó má gbààwẹ̀ pé kó san padà ní kó sì máa fún aláìní ní oúnjẹ nígbàtí Ramadan máa lọ lọ́wọ́. Wọ́n ní báwo ni. Masala tó nídìí àlàyé ni tí ó sì jù ìṣẹ́jú kan lọ. Alhamilu walimorode obìnrin tó lóyún àti tí ń fọmọ lọ́wọ́ mo fẹ́ pín bí Ibn Qudama bó ti pín inú tírà rẹ̀ tá à ń pè ní Mughni Allah yarhamu. Ó ní ní khafata ala anfusihima aw ala nafsayhima bó ti sọnù tírà Mughni nìyẹn tí ń bá gbàgbé tá méjì bá ń páyà lórí ara wọn ó pín tá méjèèjì bá ń páyà lórí ara wọn àfitọ́ràtà àméjì ó ṣìnà wàkọ́dọ̀tà ó sì san àwẹ̀ wọn padà. Lákọ̀ọ́kọ́ kí n kọ́kọ́ clarify àyìn yẹn tí ó bá jẹ́ pé wọ́n ní right láti gba àwẹ̀ o tí ó bá ṣíyọnu. Àtẹni tó ń fọmọ lọ́yàn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ó lè máa gba àwẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá rí i pé àwọn lágbára láti gba àwẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n lè gba àwẹ̀ kì í ṣe pé wọ́n má gba àwẹ̀ o tí wọ́n bá lágbára láti gba àwẹ̀ wọ́n lè máa gba àwẹ̀ lọ. Tí ó bá lágbára àìlágbára wọn wá kú sọ́nà méjì nínú kó jẹ́ pé òun ni ó lágbára kò páyà lórí ọmọ tí ń bẹ ń kun ẹ̀ àbọ̀mọ tí ń fún lọ́yàn but ohun tó gbọ́ máa kùn àbí ohun tí ń fọmọ lọ́yàn ní bẹ̀rù pé ní ilé gba àwẹ̀ yìí. Ibn Qudama sọ yìí pé afterata wọ́n já wọ́n ṣìnú wọ́n dẹ̀ san padà táwẹ̀ bá tán ó parí. Wọ́n ní khafata ala waladayhima tó bá jẹ́ pé àwọn méjèèjì kìnnìkejì wọ́n ń páyà lórí ọmọ wọn òun lè gba ìfún ara rẹ̀ ṣùgbọ́n ní tí ń bẹ́ ń kọ́ ẹ̀ tí sọmọ àbí tí ń fún lọ́mọ tí ń fún lọ́yàn ló ń páyà lórí ẹ̀ wọ́n ó ṣìnú wọ́n jáwẹ̀ wọn nígbàwẹ̀ wọ́n ó sì san àwẹ̀ yẹn padà wọ́n ó sì máa fún aláìní lóúnjẹ ẹ̀ẹ̀kan lórí àwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan tí a já. Ìyàtọ̀ ń bẹ láàrin pé wọ́n ń páyà lórí ara wọn àbí wọ́n ń páyà lórí ọmọ. Níbẹ̀ yẹn wọ́n separate ohun tí ń bẹ bọ́yọ̀ ọmọ táwọn fún lọ́mú wọ́n separate ẹ̀ kú lára àyà pé kì í ṣe pé ìyá ni ò lè gba àwẹ̀. Lákọ̀ọ́kọ́ wọ́n gbà yìí pé aláàárẹ̀ ni wọ́n ìdájọ́ aláàárẹ̀ sì ni yìí pé man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhara wọ́n ní kó gbà yẹn padà ní kò ní san kankan aláàárẹ̀ ni. Nítorí náà súra alákọ̀ọ́kọ́ yẹn ó jẹ́ ká mọ̀ yìí pé aláàárẹ̀ bíbá ipá aláàárẹ̀ ni wọ́n fún ara wọn nìyẹn náà méjèèjì. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì àárẹ̀ ò ṣe wọ́n là ń lè gbà àwẹ̀ bọ̀tí nítorí sábàbí ọmọ kan ni torí sábàbí wọn á sọ pé nígbà tí àárẹ̀ ò ṣẹ̀yìn tí ẹ lè gbà àwẹ̀ èyí tí ó kù bẹ́ẹ̀ ni pé ẹ gbà àwẹ̀ yín padà sábàbí tó wá mú yín jáwẹ̀ ẹ wà máa san kàfàrà kẹ́ ẹ máa fún ẹnìkan yóò máa jẹ́ hurma ti ṣáàrù Ramadan ó jọrọ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn. Ọ̀rọ̀ kejì lọ́dọ̀ àwọn àfáà ní pé ètí Ibn Qudama tí wọ́n pín sí méjì yẹn wọn nára bí ìtàkọ́kọ́ náà ni
wọ́n já àwẹ̀ wọn wọ́n ó sì gbà padà náà ní ọjọ́rọ̀ méjì kọ́ọ̀lù sáàlì nìyẹn. Àlẹ́kọ́ọ̀lù sáàlì òun náà ní pé wọ́n san kàfàrà lórí àwẹ̀ wọn tí wọ́n gbà ní wọn ò ní san padà. Wọ́n san kàfàrà láàméjèèjì, wọ́n san tanran pé wọ́n fún aláìní lóúnjẹ kan lọ́gọ̀ pé wọn ò sì ní ṣe kẹ́ni wọ́n ní àwọn yẹn kà wọ́n sí ẹni tó jẹ́ pé alẹ́lẹ́dínà yìí tí kú náà ó fídíà tó ń tọ́ àwọn pé wọn ò lè gba àwẹ̀ nìyẹn. Wọ́n ní wọ́n máa fún aláìní ní kẹ́ni tí wọ́n bá ní èwo wá ní èmíràn jáha tí mo sọ pé lọ́ọ́ dáa jù torí ẹni tó bá máa kẹ́ni mi yọ ọmọ ìpín mọ̀ máa ń bùjẹ́ ká bùjẹ́ mẹ́sìn dáa òní tí Ibn Qudama sọ nù tíra ìpè tó bá jẹ́ pé orí ara ẹ̀ nìkan ní páyà lé lórí kọjá àwẹ̀ kọ́dà tó yẹ pé lórí ọmọ ni kó gbà àwẹ̀ yẹn padà kó sì san kàfàrà lórí ẹ̀ khurujan min al-khilaf wal khuruju min al-khilaf mustahab. Naam. Ká lè bùjẹ́ mẹ́sìn wa tó bá lágbára ẹ̀ tí ó bá lágbára ẹ̀ kọ́kàn sàwẹ̀ yẹn padà lásán. Kọ́nà jẹ́ kí ajé mi lò pẹ̀lú dáadáa. Wọ́n ní ká donate ẹ̀jẹ̀ nínú Ramadan tí ọba àwọn tó donate jẹ́. Kò bàjẹ́ tí àwọn dókítà bá ti sọ wípé tí wọ́n bá sọ wípé kò ní bá làáfíà ẹ̀jẹ̀ tó bá òyìnbá ti ń kọ tàbí wọ́n sọ pé yóò mú nǹkan kan tó sì fẹ́ gbẹ̀mí kan là tí pé lábúdà kọ́fẹ̀jẹ̀ yẹn lẹ̀ láti fẹ̀mí kan là láti gbẹ̀mí là á sọ yìí pé kọjá àwẹ̀ yẹ nítorí ọmọ ní àhíyá fàkánàmọ́ àhíyá náà sàjẹmíyàn náà yóò já àwẹ̀ yẹn yóò sì san padà mọ́tà bá rí i pé nọ́mà ni ẹ̀jẹ̀ jáde lára ẹ̀ wọ́n kàn gbẹ̀jẹ̀ ẹ̀ ní kọjá àwẹ̀ rẹ o tí ó bá ti jáde ní tí ì ṣe rùáfù tàbí tí ì ṣe ń tọ́ jáde ní ibi tó jẹ́ pé a lè sọ pé ó jáde lẹ́nu ẹ̀ láti ọ̀nà ọ̀fun ní bí ẹ̀jẹ̀ sọ pé èébì tó bá ti bí èébì náà àwẹ̀ ti já pàápàá tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ní kẹ́ni náà. ẹni tí ó bá sọ pé ẹni tó bá bì tó yẹ pé nọ́mà ni àwẹ̀ rẹ̀ ọ̀já o bọ̀tí ẹni tó bá yọ èébì fún ara rẹ̀ òun ló pé èébì jáde àwẹ̀ já náà. tí ó náà gbọ́ ẹ̀jẹ̀ tó bá jáde ní ara tó yẹ pé kárí ju ara kọjáwé náà. Wọ́n ní kéèyàn lo inhaler. Inhaler ẹni tó wà asthmatic tí wọ́n ń tẹ kíní pọ́ọ̀fù wọ́n ní ṣé kò bà àwẹ̀ rẹ̀ jẹ́. Ó bàjẹ́ gbogbo tó bá ti lè dàkálà jawfu lọ sílẹ̀ ó bà àwẹ̀ jẹ́ náà. Kéèyàn lo toothpaste nínú Ramadan kéèyàn fi fọnu. ó fọnu ẹ̀ wọ́n ní ṣé ó bà àwẹ̀ jẹ́. kò bà àwẹ̀ jẹ́ mutlaku kò bà àwẹ̀ jẹ́. Khilafu ti mẹ́mbẹ́ khilafu tó wà ṣáàdù ni tó wà da'if. Ìyapẹ̀nu ti mẹ́mbẹ́ ọlẹ̀ náà. Wọ́n ní eye drop kéèyàn kan eye drop sójú bẹ́ẹ̀ ẹni tójú ń dùn wọ́n ló máa ń ní effect ní ọ. gbogbo tó bá ti lè dé jawfu ẹ̀ lọ́lẹ̀ ọjàwé náà. bàtí ọba dé jawfu ẹ̀ tó yẹ pé ẹnu ojú nìkan lọ́mọ tàbí ẹnu nìkan ni tí ọ̀dọ̀ náà fún kọjáwé náà. Wọ́n ní ẹni tí ó bá jẹ́ pé púpọ̀ nùgbà kò kí ń wọ́n ní púpọ̀ nùgbà kò kí ń jẹ sahur so wọ́n ní ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣó láwẹ̀ ó ti sọ di aládà pé òun ò kúkú ní jí lóru so sáwẹ̀ òun lálàáfíà bí. àwẹ̀ lálàáfíà sahur ìdọ̀ràn yàn bọ̀tínú súnà ni tasaharu fa inna fi sahuri baraka àbí sàṣà ó ní ẹ jẹ sàárì àlùbáríkà ń bẹ bí kẹ́ ẹ jẹ sàárì kódà ó sì tó ní má tazalu ummati bi khairin má akharu as-suhura wa ajjalu al-fitra àwọn ọmọ lẹ́yìn mi wọ́n máa wà lórí dáadáa lókè tí wọ́n bá ti ń dìlé sàárì wọn tí wọ́n sì ń ṣe kẹ́ni tí wọ́n sì ń kájú sínú wọn ó fẹ́ yìí pé súnà ni sàhórù jẹ́ bí èèyàn bá lágbára tí ò ní pariwo nígbà tó bá jí tán tàbí yóò máa rún mú pé àwẹ̀ tí mò ń gbá yá ó fún mi pọ́blẹ́mù yẹn ni ó dẹ́lẹ́sẹ̀ òtòrí òun lọ́ fa wàhálà lè rẹ̀ lọ́rùn o la yukallifu Allahu nafsan illa wus'aha náà. Torí àsìkò wa a sì fẹ́ kí a tètè yọ̀ǹda yín so àwọn ìbéèrè tó jẹ mọ́ itikaf tó jẹ mọ́ zakatul fitr àti Laylatul Qadr á sún sí iwájú bá ti ìgbà mi ti ọlọ́mọ tó ní. Then ìbéèrè ilé ni pé
wọ́n ní tá bá fẹ́ ṣínú ǹjẹ́ ló ní àdúrà tá ṣe tá bá fẹ́ ṣínú. Bẹ́ẹ̀ ni èèyàn sọ pé téèyàn bá ṣínú tán àkọ́kọ́ mo fẹ́ pé àsákìsì chance kan tá a máa ń sọ ọ́nà kọ́lọ̀ bá ń san lẹ́sàn rí chance yẹn ni pé kó tó di pa ṣínú bóyá kó bí ìṣẹ́jú 5 àbí 10 wọ́n ti fẹ́ ká jókòó ní ibi tí ká gbé nǹkan tá a fi ṣínú síwájú ká ti jókòó ń bẹ̀. àmọ́ ohun tá a fi ṣínú á wà tẹ́wọ́ sọ́lọ́ ọba wa àsìkò yẹ ara àsìkò tádùá máa ń gbà ní àsìkò tádùá máa ń gbà ní iná lè sọ ìmì dáwà tán látòrọd àmì sọ pé aláàwẹ̀ ní àsìkò kan tí ó gbàdúà tó jẹ́ yí pé wọn ò ní dá padà wọn ò ní dá àdúà yẹn padà àsìkò yẹ àwọn onímọ̀ ní àsìkò yẹn ní tó bá kù díẹ̀ tí ó ṣínú torí Ọlọ́run máa fojú kẹwù wọn gbà yẹ pé ẹ̀yin ọmọ lẹ́yìn ẹ̀yin ọmọ ẹrú mi ọ̀pá ńlá ṣẹkẹ́ gbàwẹ̀ kínní kan ìgbà yẹn kàlófù fami sọ́hìm àtúnyàbọ̀ ìdàlá mìíràn hẹlẹ̀ mísìkì tó gbé àdìsí wa òórùn ẹnu aláwẹ̀ òórùn dá lọ́dọ̀ Ọlọ́run ju òórùn mìíràn hẹlẹ̀ mísìkì ju òórùn àlìmísìkì lọ ẹ rí i pé lásìkò yẹn kì wá ṣe pé òórùn márùn orin àgbọ́yé tí àwọn tí wọ́n sọ yẹn tí wọ́n gbọ́yé tí ẹbí ní ẹ márùn pákó nìyẹn kọ márùn mísìkì ẹnu ẹ rárá kì í ṣe ẹnu tí rùn ní ọ márùn lọ́dọ̀ Ọlọ́run ju mísìkì lọ rárá fáàmù gálátì ni àgbọ́yé tí ò ṣe ibi ìbéèrè tẹ béèrè àwa ṣàdúà ara àsìkò tádùá ń gbà ní ṣùgbọ́n tá a bá fẹ́ ṣínú kì í ṣègbà yẹn láṣàdúà tá a bá ń ṣínú lọ ara àṣìṣe náà nìyẹn ńgbà tá a bá ti ṣínú tán a ti jẹun ó ti dénú ọkàn wa a ti jẹun bóyá a ti jẹ bíi 2 mẹ́ta bá ti parí ìkan ìgbà ńlá tó aṣàdúrà yìí pé dáàbà dọ́màwù wabtallatil uruq wa thabatal ajru insha Allah ìgbà yẹn torí dáàbà dọ́màwù dáàbà tó wí nígbà tí ó tó jẹ tán ló tó lọ ògbẹ́ ti lọ o wabtallatil uruq ara mi sì ti balẹ̀ báyìí gbogbo santi ń bẹ lára mi ó ti alhamdulilayi ó ti rẹ̀wẹ̀sì o wasabata lè yájú inshallah mo sì bẹ náà ọba kó gbààwẹ̀ náà fún mi kó fún mi ládàá rẹ̀ ìgbà tó bá tó jẹ tán tó bá tó jẹ kì í ṣe kó tó jẹ ló tó sọ bá torí dábà dọ́mọ́ kò tí ì dábà ń gbà yẹ wabtalatil uruku kò tí ì ṣẹlẹ̀ náà. wọ́n ní àdúrà yẹn wọ́n ní ẹlòmíì ò máa sọ ní Lárúbáwá tó lè wí ní Yorùbá. ó lè wí nígbà tí pé kéde gbogbo tó pé wàmínà yá tì í nígbà tí ń sọ lọ ó ní wákìtì láàfù alísìnàtìkún wàlúwà náà. wọ́n ní ẹni tí ó ń lọ ìlúbọ àbútọ́ pé tó ń ṣiṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ ibi tí ó máa padà sí bá yóò ṣàfihàn sí yóò padà sí mú ẹ̀ wọ́n ní ṣé irú nǹkan bẹ́ẹ̀ bá àwẹ̀ jẹ́. kò bá àwẹ̀ jẹ́ náà. torí àsìkò kò bá àwẹ̀ jẹ́ rẹ́bẹ̀ ń ta bá tọ́ kẹ́nilá tí ọba ti pọ̀ jù dé tí ìpínlẹ̀ nu lásán àwọn màmá wa tí a máa ń fẹ́ tọ́ kẹ́ni wò tí a bá ti tọ́ òbá yìí tó tú kò bá àwẹ̀ jẹ́ náà. ìbéèrè léyìí wọ́n ní torí ẹni yẹn insist pé káṣá béèrè náà ní nípa Laylatul Qadr ilé tí àwọn èèyàn máa ń ṣe ní káàkiri wọ́n ní báwọn kálukú ṣe dá ti wọ́n lẹ̀ pé Laylatul Qadr ti wà on the 27 ni ti wà on the 25 ni wọ́n ní ṣe léwọn tó bá súnà nábì lọ. kò bá mu tẹ́bí ma pè bídíà náà ni tó bá bá mu gbogbo wa ni ti tauhid lápapọ̀ lórí ẹ̀ tó bá bá mu because n tàn nàbí sàǹsàn tó sọ fún wa ní pé iltamisuha fi ashril awakhir ẹ máa wá Laylatul Qadr nígbà tí àwẹ̀ bá kù 10 tí ó parí iltamisuha fil ashril awakhir àwọn hadith wà sọ́yà àkọ́m sọ́yà Bukhari àti Muslim pa Laylatul Qadr ó ìsọ sọ fún ayé pé ní àwọn àfáàfi pín torí àsìkò tó ti lọ ó jẹ́ kẹ́ ó fẹ́ pé òru 10 ńlá máa wà ló jẹ́ pé lọ́dà jù tí ìbá lè ṣe ìtìkáf yóò fi máa wá ojú rẹ̀ Laylatul Qadr kó jẹ́ pé ó máa ṣàdúà gbogbo àwọn òru rẹ̀ tí a bá rí pé òru 10 làkọ́kọ́ wọ́n wá tó ní ká máa ṣe kíní àwòtárù ẹ̀ àwọn wítìrí ẹ̀ ká tún wá máa sojú kòkòrò kò tún pọ̀ ó fẹ́ pé 21 23 kí ó jẹ́ pé a tún máa sojú kòkòrò àbí ó jẹ́ 21 nítorí wítìrí ni inna Allaha witrun yuhibbul witra. ẹlẹ́ẹ̀kẹta kọ́ wá tó máa jẹ́ àwọn tó wá jẹ́ 27 rẹ̀ ká tún wá sojú kòkòrò ẹ̀ pọ̀ 27 àwọn hadith tó wá níbẹ̀ nìyẹn tó bá jẹ́ pé Ànábì sàǹsàn tó bá yẹ pé ó rí i pé ọjọ́ báyìí ní Laylatul Qadr ní ká ṣe wàhálà
ma khuyyira rasulu bayna shay'in illa ikhtara aysarahuma tọ́lọ́ bá ní kó mú nǹkan nu méjèèjì ntọ́ rọrùn jù ní ó mú kò ní sáìsùn ma lam yakun ithman tí ẹ̀sìn ọba ti wà ń bẹ́ẹ̀ nítorí náà àìmá ó sọ pé ọlọ́run ò jẹ́ kí n máa o ṣùgbọ́n o ẹ máa bẹ̀rẹ̀ wíwá rẹ̀ láti okùjọ́ mẹ́wàá o tó bá ti á di ibi àwòtáàrù ẹ tún tẹ̀ra máa jù yẹn 21 23 25 27 29 tó bá wá tó di 27 rẹ̀ àdìsí wá wá pé tún tẹ̀ra máa torí pé 27 yẹn ọfẹ́ ìdájọ́ pé 27 ni kì í ṣe kó pé 27 ọ̀la malẹ̀ tọ́ yẹ kó là malẹ̀ ni yọ kánṣu níta mìṣúwà àtàkọ́kọ́ yìí pé ká máa wá kiri òun náà sì ní ohun tó bá di 27 nìkan ni wọ́n máa kó àwọn sọ̀hábà rẹ̀ àṣìbọ̀ yìí pé ọjọ́ 27 nìkan ni ń kó àwọn sọ̀hábà tó sọ pé adúpẹ́ o Laylatul Qadr ti ṣe o òun kálukú sì ni ó wà níbi tó bá wà tí ó máa bẹ lọ́hùn ẹ̀ kì í ṣe pé a máa kóra wa jọ à ń kóra wa jọ yẹn kò sínú súnà náà. ìbéèrè tó gbẹ̀yìn pẹ̀lú gọlọ́n tí a fi yọ̀ǹda wọn fáwọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa Taraweeh tí ojú mi fò wọ́n ní ṣé yẹn lè kí Taraweeh nílé. bẹ́ẹ̀ ni in fact àwọn onímọ̀ sọ yìí pé ó ní kàtígórì àwa tó yẹ pé a máa ń rojú àwọn tó yẹ pé wọ́n máa ń rojú yìí pé mo lè má kírun tàbí ìní kí dáadáa wọ́n ní kó kí ní mọ́ọ̀sì ẹ tó bá jẹ́ mẹ́rin pé ó fẹ́ fi máa rọ́jà Kùránì ó sì mọ̀ pé tó ń bá da kí n lé but yóò ti kí ìṣáyìí nínú mosque Taraweeh là ń sọ o tó bá kí ìṣáyìí tán nínú mosque ó rí i pé òun fẹ́ máa rọ́jà òun fẹ́ máa tún ka Kùránì dáadáa tó nìkan bá ń dá kí wọ́n farabalẹ̀ tó wọ́n lè kí dáadáa wọ́n ní kó kí n lé lọ dáa ju kó kí masáàsì lọ nítorí náà ó wà kìnnìkì sọ̀rọ̀ yẹn ní ká kí masáàsì rárá wọ́n lọ́mọ bó ti wọ́n tó yẹ pé bóyá ojú ọmọ rú kẹ́ni lọ fẹ́ kí o sì fẹ́ jẹ́ ládàá yí pé ibi tó tí wọ́n ti ṣe tọ́pọ̀ lọ ti fẹ́ kí ọ̀dà kò kí masáàsì lọ dà fúru ẹ̀ wọ́n tó jẹ́ pé orí pé wọn ò yàn nílé màmú ọ̀há Kùránì wọn sọ pé ọwá kírun tó di pé ó kì fáwọn èèyàn but orí pé ọ̀wà kẹ́ni useful níbi tí wọ́n fẹ́ lù ọ́ sí kọ́ lọ kí lè lọ́dà kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó bá ń pè bẹ́ẹ̀ ni ẹ̀mí kòṣù ó ti ṣẹlẹ̀ sí ọ lọ́gbàládà náà. kọ́lọ́nkọ́jọ́ kó bá ní dúpẹ́ fún yín kó bá ní sẹ́yìn lẹ́sàn dáadáa gbogbo àwọn ìgbìyànjú ní ojú ọ̀nà ẹ̀sìn ilé tí ẹ̀ ń ṣe tẹ́ ń travel nítorí ẹ̀ tẹ́ ń ṣe ní káàkiri nílé àti káàkiri àgbáńlá ayé kọ́lọ́nkọ́jọ́ kó bá ní sẹ́yìn lẹ́sàn dáadáa kó wá bá ní fiṣọ́ ẹ̀ṣọ́ yín ibi ni a fi tó ní òní títí di ìgbà mi tí a tún máa ní lẹ́kọ́ mi ìyẹn ni ìpàdé mi pẹ̀lú àwọn afáwà abẹ́rẹ́ náà nù rẹ̀ kọ́lọ́nkọ́jọ́ kó ṣọ́ ẹ̀mí gbogbo alápapọ̀ kó má ṣe Ramadan ilé ní ẹyọ kan tó kù tá a ṣe láyé kọ́lọ́nkó fún alọ́pọ̀lọpọ̀ Ramadan ṣe وصلى اللهم وسلم على نبينا محمد وآله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بارك الله فيكم وتقبل